níṣe ni àwọn ọmọ Ìgbò pàápàá àwọn àgbà wọn wọ́n máa ń fi àdúrà ńláńlá àná fi ránṣẹ́ sí ààrẹ orílẹ̀-èdè yìí ààrẹ Bọ́lá Ahmed Tinubu lórí nǹkan ńlá tó ṣe fún wọn tí wọ́n sì ń sọ pé àbùkù àti ìrẹ́jẹ tí ìjọba Nàìjíríà tán ṣe fún àwọn láti ọdún bíi 54 years sẹ́yìn ìní Tinubu ìlú ti ṣe àtúnṣe sí tó sì ti pa ẹ̀gàn àti ẹkún àwọn ọdún 54 sẹ́yìn tó ti parẹ́. Ǹjẹ́ kí ni ààrẹ Bọ́lá Ahmed Tinubu wá ṣe tó bẹ́ẹ̀ tí ó ń dùn mọ́ àwọn àgbà ilẹ̀ Ìgbò àti gbogbo ọmọ ilẹ̀ Ìgbò nínú? Wọ́n máa ní bó ṣe bu owó lu àbá òfin èyí tí yóò jẹ́ ìgbìmọ̀ tí ó máa rí sí ìdàgbàsókè ilẹ̀ Ìgbò ìyẹn South East Development Commission tó jẹ́ pé ó ti buwọ́ lu ìdásílẹ̀ o tó sì jẹ́ pé inú àwọn ọmọ Ìgbò inú ń dùn báyìí. Ǹjẹ́ kí ni South East Development Commission kí ló máa wà fún? Ó ní wípé àjọ náà ni yóò máa rí sí bí ìdàgbàsókè yóò ṣe bá ilẹ̀ Ìgbò gbogbo àwọn ojú ọ̀nà tó ti bàjẹ́ gbogbo àwọn nǹkan tó jẹ́ amáyédẹrùn tán nílò ó ní ìgbìmọ̀ yìí ni yóò máa rí sí tíjọba àpapọ̀ yóò sì máa gbé owó rọ̀gùrọ̀gù fún wọn láti fi tún ibẹ̀ ṣe. Gbàrà tí ìdásílẹ̀ ilé yìí tó wáyé tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó buwọ́ lù ú ní ọjọ́rú ní ọjọ́ Wednesday ọ̀sẹ̀ tá a wà nínú ẹ̀ yìí ńláríwá ayọ̀ máa ti sọ ní ilẹ̀ Ìgbò àti láàrin àwọn àgbà Ìgbò tí inú wọn sì ń dùn pé èyí tí Tinubu ṣe fáwọn yìí àwọn ò ní gbàgbé ẹ̀ láì àti láìláì. Wọ́n ní láàrin ọdún 1967 sọdún 1970 tí ogun abẹ́lé fi wáyé lórílẹ̀‐èdè yìí ètò fi ẹ̀mí àwọn ọmọ Ìgbò bíi mílíọ̀nù 3 ṣòfò dànù tí gbogbo ilẹ̀ Ìgbò sì tún bàjẹ́. Wọ́n ní láti ìgbà náà làwọn tí ń bẹ ìjọba Nàìjíríà ìpè kún wá tún nǹkan tó bàjẹ́ nílẹ̀ Ìgbò ṣe ṣùgbọ́n tán ni wọ́n àdáhùn. Wọ́n ní lẹ́yìn ọdún 54 Tinubu ló ṣẹ̀ṣẹ̀ wá ṣe nǹkan táwọn fẹ́ báyìí tí wọ́n sì bẹ̀rẹ̀ sí ní ṣàdúrà fún nínú àtẹ̀jáde tí wọ́n fi síta. Ìyẹn ẹgbẹ́ àwọn àgbà ilẹ̀ Ìgbò Ohanaeze Ndigbo àtẹ̀jáde tó fi síta nípasẹ̀ akọ̀wé wọn ọ̀gbẹ́ni Okechukwu Isizugoro ó jẹ́ kó dìímọ̀ pé títí ayé làwọn yóò máa rántí Tinubu fún nǹkan tó ṣe yìí àti pé gbogbo ọmọ Ìgbò nílé lóko lẹ́yìn odi ìnínú wọn dùn sí eléyìí púpọ̀.